àwọn gan mọ̀ náà pé ìṣẹ̀ṣe ni wọ́n ṣe ń palace, àwọn náà dẹ̀ ti prepare fún ìṣẹ̀ṣe, wọn ò sọ̀yọ́ di ilé Christian nation. Kò sí àyè fún Jésù nínú palace wa. Ilé èṣù ló ń jọba ń bẹ, èṣù àtàwọn ọ̀rúnmọlẹ̀ òun ló ń jọba ń bẹ. So lórí ètò fún tẹ̀ní, ìbéèrè tí mo mú wá òun ni wípé ṣé lóòótọ́, ṣé lódodo ni wípé èṣù àti àwọn irúnmọlẹ̀ ni wọ́n ń ṣe àkóso ààfin Aláàfin tìlú Ọ̀yọ́? Àbí kí ni ìbéèrè yẹn jọ lójú yín? Kí ni ìwòye àti èrò tiyín lórí ìbéèrè yẹn? Kẹ́ ẹ tó wá dáhùn béèrè yẹn, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé parí. Inú fídíò tí mo fẹ́ mú wá yìí, tí arábìnrin Òmìnira Ọmọ Oòduà tó ti sọ̀rọ̀, tó ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, òun ni yóò tan ìmọ́lẹ̀ sí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín. so number one, lórí ọ̀rọ̀ bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé, fídíò kan wà tí wọ́n gbé káàkiri pé ìyàwó Aláàfin sọ pé òun máa sọ Ọ̀yọ́ di ìlú Christian, ní pé àwọn tó fẹ́ sọ Ọ̀yọ́ di Christian lóde. Ignore fídíò yẹn. Reason ni pé wà ìgbà tó ń ṣe send off fún ìyàwó ọba, nǹkan tó bá wu pásítọ̀ ni pásítọ̀ lè fẹnu ẹ̀ sọ. Ṣé ẹ̀yin gbọ́ tí ìyàwó ọba fúnra ẹ̀ sọ pé òun fẹ́ lọ sọ Ọ̀yọ́ di Christian nation? Àwọn gan mọ̀ náà pé ìṣẹ̀ṣe ni wọ́n ṣe ń palace, àwọn náà dẹ̀ ti prepare fún ìṣẹ̀ṣe, wọn ò sọ Ọ̀yọ́ di ilé Christian nation. Kò sí àyè fún Jésù nínú palace wa. Ilé èṣù ló ń jọba ń bẹ, èṣù àtàwọn ọ̀rúnmọlẹ̀ òun ló ń jọba ń bẹ. So ìyẹn lọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ Aláàfin, Aláàfin ò fún Ọ̀nìrìṣà ní ọ̀wọ̀ tó yẹ, ọ̀nà tó yẹ kó fún níbi yẹn, ní ibi ṣíṣe yẹn. A rí b'Aláàfin ṣe ṣe sí ọba Warri náà, Olú of Warri, bọ̀ kò dìde, kò tiẹ̀ ọ̀nà Ọ̀ọ̀ni rárá tí ò dáa. So kí ni mo gbìyànjú láti sọ ni pé, so lára ọ̀rọ̀ tá a gbọ́, irú ọ̀rọ̀ tá a wí kókó sọ́ọ̀sì, ipe Ọ̀yọ́ tún jí, ipe Aláàfin pé ọba wa pé Ọ̀ọ̀ni pé wọ́n nífẹ̀ẹ́ pé kí ni àwọn Ifẹ̀ ń wá lọ sọ́yọ́ tún jí, pé ṣé Ifẹ̀ tún jí ni? Ṣé ẹ mọ̀ pé bọ̀dá wa kan ti wá sórí pé íńtánẹ́ẹ̀tì tó sọ pé kí ni ráìtì Ọ̀ọ̀ni lọ́yọ́ tún jí? Ẹ dẹ̀ rántí pé bí wọ́n ṣe koronéètì Aláàfin Ọ̀wọ̀ Adé ní bọ̀dá wa yìí náà jáde o, tó sọ pé kọ́ọ̀ni má pera ẹ̀ ní bọ̀dá. Ó lè já àwọn iná ń sọ̀sọ̀kúsọ sí ọba tuntun. Màá wá rọ ọba tuntun pé kọ́ba tuntun kó tẹ̀ jẹ́jẹ́. Wọ́n ní ọmọ onílẹ̀ ló máa ń tẹ̀ jẹ́jẹ́, àjèjì máa ń tẹ̀ gìrìgìrì ni o. Ọmọ onílẹ̀ a máa tẹ̀ jẹ́jẹ́ ni, ìran àjèjì ló máa ń tẹ̀ gìrìgìrì. Ó ti ẹ́lì jù fún kábíyèsí láti máa bá Ọ̀nìrìṣà drag supremacy. Kò sí ìtàn òrújú, gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀ ni gbogbo wa ti kúrò. Ilé Ifẹ̀ ni gbogbo wa ti kúrò. Ẹnìkan péré ló ń dé adé Odùduwà, Ọọ̀ni ló ń dé. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo máa ń sọ láti side ìyá mi, mo relate mọ́ Ọ̀yọ́, throne Ọ̀yọ́. Yes, but wọ́n sọ fún wa náà nílé ìyá mi pé Ọọ̀ni ló lórí aládé. Mo ṣe jọ́ wọn ọba nílé bàbá ni mo jọ́ wọn ọba nílé ìyá. Wọ́n sọ pé Ọọ̀ni ló lórí aládé. Kódà ìyá bàbá mi gan ọmọ ọba ni, ọmọ Àkàlà ni ìyá bàbá mi. So wọ́n ní ọmọ ọba, wọ́n sọ fún wa báyìí ni pé Ọọ̀ni ló lórí aládé, torí Ọọ̀ni ló ń dádé Odùduwà. Ọọ̀ni ni àrólé Odùduwà. So ìtàn òrújú, gbogbo ìtànkítàn tí àwọn Fúlàní tí wọ́n invade Ọ̀yọ́ tí wọ́n create, wípé Ọọ̀ni o, wípé àwọn kan sọ pé ẹrú ọba ni Ọọ̀ni. Gbogbo ìtàn yìí kò tiẹ̀ tí ju bí 4 years nígbà tó Yorùbá ní ṣẹ́ńbọ̀ ìsìn gbogbo kò gbọ́, wípé ẹrú ọba, ẹrú Odùduwà ni Ọọ̀ni. Àwọn kan ní abọ́ rẹ̀ Odùduwà ni Ọọ̀ni. Kí ẹ máa bà ìtàn àwọn ọmọ jẹ́ lórí àpèrè bàbá wọn. Àwọn kan sọ pé Ọọ̀ni pé wípé okay, wọ́n ní ẹrú ni wọ́n wá hijack ipò yẹn lọ́wọ́ àwọn ọmọọba, wọ́n wá di ọba, wọ́n wá lo adé
yẹn wọ́n dẹ̀ wá ń lọ sídìí Ògún. Ògún ti nípa wọn dànù. Ṣé Ògún wá simple bẹ́ẹ̀ yẹn ṣá? Ògún ò dúró tọ̀dàlẹ̀, irúnmọlẹ̀ ò kí ń dúró tọ̀dàlẹ̀. Tó bá yẹ pé ìtàn tẹ́ ń sọ yẹn pé òótọ́ ni o, tí wọ́n máa lọ sídìí Ògún every year tó bá ń ṣọdún ọlọ́jọ́. Ṣé wọn kó Ògún gbogbo ló lọ́dún ọlọ́jọ́ yẹn? Ògún á ti fẹ̀jẹ̀ wọn wẹ̀. Alálẹ̀ ò kí ń dúró sídìí àbòsí. Ẹ jẹ́ ká kúrò nídìí rọ́ndọ̀rọ̀ndọ̀. Ẹ̀yin Ọ̀yọ́, mo ní láti sọ ilé ni. Mo ti jàjàjà lórí kinní yìí o. Mo jà gidi gan ni. Bí wọ́n ṣe ń carry bad news nípa Onírìṣà náà ń sọ̀rọ̀ burúkú nípa ẹ̀yin Ọ̀yọ́ náà. Àwọn kan náà ń sọ pé Ọ̀yọ́ ò kì í ṣe, wọ́n lọ́mọ àlè làwọn Ọ̀yọ́. Ẹ má bínú fún nǹkan tí mo sọ yìí o. Ọ̀rọ̀ ló mú mòròmòrò wá, mo fẹ́ kẹ́ mọ̀ ní pé bọ́n ṣe ń ba àpèrè Ifẹ̀ jẹ́, wọ́n ṣe ń ba àpèrè Ọ̀yọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní àwọn pé nígbà tí àwọn Ọ̀yọ́, ìgbà t'Ọ̀yọ́ tóbi, wọ́n l'Ọ̀yọ́ gbàlejò. Ọ̀yọ́ wá rìkrúùtù àwọn Fúlàní, àwọn ará Málì wọ̀nyẹn, àwọn Sẹ̀nìgà wọ̀nyẹn. Ọ̀yọ́ wá rìkrúùtù wọn sí sójà Ọ̀yọ́. Àwọn sójà yìí wọ́n wá overtake, wọ́n wá àwọn British ṣe máa overtake. Wọ́n wá pa àwọn tó jẹ́ ọmọ ọba l'Ọ̀yọ́. Wọ́n wá take over throne yẹn, wọ́n wá ń jọba. Ipe so ìdí nìyẹn tí Ọ̀yọ́ ṣe kọ ìtàn irọ́ míì láti lè da history wa rú. Wọ́n ṣe lọ sọ pé àwa láti Mẹ́kà. Ṣé mọ̀ pé ìtàn yẹn Ọ̀yọ́ ló ti wá, pé Mẹ́kà láti wá, wípé Odùduwà, àwọn lé Odùduwà Mẹ́kà. Wọ́n ní gbogbo torí nǹkan táwọn Ọ̀yọ́ ṣe yẹn, òun náà ṣe kọrú ìtàn irọ́ yẹn. Ọ̀kànbí kò sọ́kànbí kankan tó, Ọ̀kànbí ò exist. Because wọ́n bá níbo ní ilé Ọ̀kànbí nífẹ̀ẹ́ báyìí, kò sí ilé Ọ̀kànbí nílé Ifẹ̀. Odùduwà bímọ méje, irọ́ ni. Àjàká Ajíbógun, Ọwá Ìjẹ̀ṣà, ara wọn mọ Odùduwà ni wọn kọ sínú ìwé ìtàn. Nínú ìwé yẹn gan sọ pé ọba Òbìní tún jẹ́ ọmọ Ọ̀kànbí, ọba Òbìní tó jẹ́ ọmọ Ọ̀rànmíyàn. So ẹ ti rí pé ìtàn yẹn kò correct. Alára, Ajérò, Ọwá Ọ̀rọ̀gún, Ilé Àga, ọmọ Ọ̀rúnmìlà ni wọ́n pè wọ́n. Wọ́n dẹ̀ kọ síbẹ̀ fún ọjọ́ ọmọ Odùduwà. Wọ́n nítorí bẹ́ẹ̀ làwọn Ọ̀yọ́ ṣe dorí ìtàn kodò. Nítorí pé wọ́n fẹ́ hide identity wọn pé so àwọn Ọ̀yọ́ o, àwọn ló wá láti North Africa, ìyẹn àwọn tó ń jọba ń bẹ̀. Mo wá bá wọn argue títí tí ìgbà náà mo sọ pé àwọn Senegal, ìgbà tí wọ́n take over nílọrin, tọ̀bá ni wọ́n wé sí wọn lórí, wọn ò dádé mọ̀. Adé jọ Fúlàní lójú, tọ̀bá yẹn ó nítumọ̀ sí Fúlàní jáde, Adé wa ò nítumọ̀ sí wọn. Ipe so ilé èṣù, gbogbo ilé àwọn alálẹ̀, òun ló wà ní Ọ̀yọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ni àwọn Fúlàní ló take over, ó yẹ kán ti wó gbogbo ilé òòṣà yẹn bọ́n ṣe ṣe nílọrin. Kò rí bẹ́ẹ̀ o. Aláàfin Àtìbà o, ọmọ ọkọ ni o. Wọ́n lá tó yé mi tó bá yá, Ọlọ́run ọba gbọ́ lọ́rọ̀ tí mò ń sọ yìí. The same way tí wọ́n ṣe sọ ìtàn burúkú nípa Ifẹ̀, òun náà lọ ṣe bàtàn ẹ̀yin Ọ̀yọ́ jẹ́. Àwọn míì gbà tó yẹ pé àti ẹ̀ lè máa sọ lórí ayélujára, torí tí n bá sọ, tí màmá mi bá gbọ́, ó máa pè mí lọ́mọ àlè. Mo máa ń sọ pé nídìí ìyá mi, àwa ni ọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táàrùn gbọdọ̀ ṣe, ọmọ ikú Ọ̀dùnmílà. Ọmọ òmùdà lóde Ọ̀yọ́, kéèbá ságbára Ọ̀yọ́ àbá ti jagun ọba. Ọmọ atorí ìlẹ̀kẹ̀ gbólùkù lóde Ọ̀yọ́, ọmọ òkọ́lé tápà síbi gbọrọ, ọmọ ajiwajiwa ìlẹ̀kẹ̀, ọmọ iná lójú, ọmọ iná lẹ́nu. Ta ló fẹ́ gbéná wojú ẹkùn láì ṣọdẹ? Ọmọ aríkú má sá, aríjà má jẹun epo, ọmọ aṣòrógùn bíi ti ọ̀gẹ̀dẹ̀, ọmọ aláéré owó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríkì yẹn pọ̀. Kí ni mo try láti sọ ni pé oríkì ilé ìyá ni mò ń kì yẹn o. Ẹ wo bọ́n ṣe bàtàn Ọ̀yọ́ jẹ́ náà. Yí pé àwọn tó ń jẹ ọba lọ́yọ̀ọ́ nísìnyí, àwọn ló lé gbogbo ọmọ ọba Ọ̀yọ́ kúrò.
ìgbà tó àwọn ọmọ ọba Ọ̀yọ́ tó padà escape àwọn ló lọ settle káàkiri. Tí n bá ti ń gbèjà bàbá Aláàfin Adéyẹmí làwọn èèyàn máa ń pè mí tó máa sọ fún mi pé tó bá ti ń sọ̀rọ̀ sí bàbá tí mo jáde tí mo wá defend bàbá, àwọn èèyàn máa pè mí pé kí ni ṣé mi mọ̀ pé àwọn tí mo hélì àwọn ló lé àwọn bàbá tí àwọn màmá tèmi kúrò ní orí ìtẹ́, àwọn ló bà àwọn lówó Ọ̀yọ́, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ìtàn irọ́ ni, àwọn kọ́. Wọ́n nítorí bẹ́ẹ̀ náà ṣe máa sọ pé ládé 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 Aláàfin ò ládé, adé aládìkún lọ́gbà fàládé, pé wọn ò ní adé, wípé tí wọ́n wá lọ tọrọ adé ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọ̀tẹ̀ sílẹ̀. Màá wá bẹ Aláàfin tuntun, ẹ lọ bá mi ṣàtúnṣe pẹ̀lú bàbá Ọ̀nìrìṣà. Ẹ má yẹ káwọn akóṣìbérò àmọ́ ẹ̀kan bá ti ń jẹ́ o. Àwọn akóṣìbérò ẹ má yẹ kán dọ̀tí yín. Ẹ lọ settle pẹ̀lú Ọ̀nìrìṣà. Ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí òrúnjú. Ọ̀yọ́túnjí ọba Síjájú Olúbùṣe ló fún wọn ládé ńbẹ̀. Kò dẹ̀ sínú ìtàn pé ọmọ Ọ̀yọ́ kankan ló lọ tẹ Ọ̀yọ́túnjí. Ẹ má jẹ́ ká máa tanra wa jẹ. African slave ni Ọ̀yọ́túnjí ọba Adéfúnmi wà. Bẹ́ẹ̀ ni ara àwọn ọmọ bàbá ńlá wa tán kó lẹ́rú ni. Òun ló tẹ̀lúdó. Kò ń ṣe pé ó kúrò láti Ọ̀yọ́ kankan lọ tẹ̀lúdó. Irọ́ ni. Irọ́ ni. Ọba Olúbùṣe òun ló fún wọn jọba ńbẹ̀. Òun ló fún wọn ládé. Òun ló jẹ ọba àkọ́kọ́, òun ló jẹ ọba ìkejì. Aláàfin Adéyẹmí tó ti lọ mọ̀ wọn ọ̀dẹ̀ bá Ifẹ̀ jà lórí Ọ̀yọ́túnjí rí. So ó ṣe máa wá jẹ́sìn ni àwọn kan wá ń sọ, àwọn kan jáde pé Ọ̀yọ́túnjí ló ń jẹ́ kò jẹ́ Ifẹ̀túnjí. Kábíyèsí ẹjọ́ ẹ má bínú bàbá. Tán bá fẹ́ tì yín, ẹ má yẹ kán tì yín. Ẹ má jẹ́ kí mo sọ pé kẹ má jẹ́ kán sọ yín di fracas lórí íńtánẹ́ẹ̀tì. Bọ́n ṣe ń yẹ yín, bọ́n ṣe báwọn èèyàn ṣe ń yẹ yín sí, ẹ má jẹ́ kó tó wá di pé kó ti hẹ́lì fún àwọn èèyàn láti máa fẹnu àbùkù kàn yín lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn tí ò lépo lójú ló wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọn ò dẹ̀ ní gbà fún yín. So àábẹ̀ yìí kẹ́ ẹ ṣe àtúnṣe pẹ̀lú Ọ̀nìrìṣà tó ń jẹ́ bàbá tiwa, tó dẹ̀ jẹ́ bàbá titi ẹ̀yin náà. Ọmọ kì í ju bàbá ẹ̀ lọ. Tọmọ bá ní owó ju bàbá ẹ̀, ìyẹn ò mí pọ̀ ọmọ ju bàbá ẹ̀ lọ. Tí bàbá wa Ọ̀rànmíyàn, Ọlọ́run fún un gbà fún. Èmi máa ń gbà mí ti bá ń rántí ìtàn Ọ̀rànmíyàn máa ń sunkún bó ṣe ṣiṣẹ́ tó build great empire. Táwọn olórí burúkú kan tó ń ba empire yìí jẹ́ àwọn Muslim tó ba empire Ọ̀rànmíyàn jẹ́. Àwọn náà ni wọ́n fẹ́ hijack throne, and that's why they are not happy with you. Ọba Ọwọ́ Adédàjọ, are a Christian. They are not happy with you. Yes. Because ó dàbí magic lójú wọn. Muslim ló fẹ́ kó máa jọba lọ lọ́yọ̀ọ́. So tó bá dé stage kan, wọ́n á cancel gbogbo nǹkan tó ń ṣe lọ́yọ̀ọ́. Àwọn Fúlàní àti ìkóra Ọ̀yọ́ pátápátá Ọ̀yọ́ á wá dàbí Ìlọrin. That's what they are planning. So they don't like you. And these people are the people they can hail you to your downfall. Wọ́n ní tó bá kọjú síyàn kó ta tó bá kẹ̀yìn, tó bá kù wọ́n nìkan kó tí ò rárá ẹ̀ pa. Màá rọ̀ yín pé ẹ tún ro. Ẹ má yẹ kí àwọn psychopaths, àwọn akóṣìbérò, ẹ má yẹ kán dọ̀tí yín o. Ẹ ṣáà rí nǹkan, ẹ rí Bọ̀dá Ràṣídì lórí íńtánẹ́ẹ̀tì. Ìgbà kan wà tí gbogbo èèyàn lè lè Bọ̀dá Ràṣídì o. Bọ̀ ń sin gbogbo orúkọ náà fún Bọ̀dá Ràṣídì o. Ìgbòlàbí wo kò sórúkọ tí wọn kì í pè o. So tó bá ṣe tí ẹ dẹ̀ rí tí because á dùn èmi personally tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ yín lórí íńtánẹ́ẹ̀tì. Mi ní lè stand ẹ o, Aláàfin. Mi ní lè stand ẹ. So prevention is better than cure. Ọlọ́run á fún yín ṣe. Mi sọ jù báyìí lọ, ó dìgbà kan náà.